ọjọ́ ńlá lọ́jọ́ abínisáyé jẹ́ bẹ́ẹ̀ ló yẹ ká máa kayọ̀ ọjọ́ wa kó lè máa fọkàn wa sípa ọgbọ́n òdìlé ọlọ́jọ́ bí èní Àtinúkẹ́ Esther ọmọ Balógun fúnra ẹ̀ àmọ́ bí ọjọ́ ajífọjọ́ gbogbo dàbí ègbè olórí Akínyẹmí Kọ́láwọlé Táíwò okú ọdún okú ìyèdún òní ṣọdúnbọdún lọ Àtinúkẹ́ tí ò wọ́rì aya rere lọ́ọ̀dì ọkọ máa rìn yan fanda ọdún ẹ̀ ló dé ọmọ Festus Ọmọsùyì ọmọ Roslyn Ayọ̀délé kò sẹ́ni jẹ́nà ọmọ Balógun ẹ̀ ń bá dàn wò ìdágìrì amọ́nítọ̀hún ẹsẹ̀ gìrì àgbòde òdìlé Balógun nínú Ìlàjẹ mahin tanpẹ́pẹ́ tani àtagbé ìkàmùlù tani àtayé ni ẹni ẹ̀rù bà wá wí fún mi láì ẹ̀rù gbọ́dọ̀ bọ́mọ Balógun ńlẹ̀ ọmọ wọn nílàjẹ ọmọ ògún ọmọ ni agbẹnọkọ èrùwà ọmọ ẹyẹ ẹ̀dẹ́ẹ̀bírí ẹ̀yin lọ́mọ olówó tó ṣe bí ọba Àtinúkẹ́ alẹ́bí oṣù má farasin nílé àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin la málagbalúgbó omi ṣẹ̀yẹ ẹ̀yin lẹ lédélẹ̀ lakàn ẹ̀yin lẹ mojú ẹja lálẹ́ odò ọmọ Balógun ọmọ àṣàlẹ̀ jẹjẹjẹjẹ bí ẹni tí òróbìnrin rí bí ogún bí ọgbọ̀n aya ń bẹ nílé bàbá tó bí yín lọ́mọ ilé ọmọ bóyìnbó ṣàná kórìjì ẹ̀pẹ́ láyé aya Akínyẹmí ó yá járe lé àwọn ọkọ rẹ̀ ọmọ wọn nílé ọ̀dọ́gun nílá ọ̀ràngún ọmọ ògbóyè òjò ọ̀ràngún ọmọ òkóyè kọ́lá ewúrẹ́ ọ̀ràngún ọmọ jẹlẹ́sẹ̀ gbàgede àgùntàn ọ̀ràngún tí ń jẹlẹ́sẹ̀ yàrá ọmọ àgbàrá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ròkè là ń jọ́ sí ọ̀kan ròde ìperin ọ̀kan gbòkè èjìgbò ọ̀kan tó kù ló lọ sẹ́yìn kùlé adéjọ́rìn màgbọ̀n ìlàládé wà àwọn òkòwòradé rí lé àwọn ọkọ rẹ̀ ẹ ò ní bá wọn náà jà wéréwéré láṣẹ Ìdùmarè Àtinúkẹ́ àbúrò lọ́lá Súnkànmí pẹ̀lú Káyọ̀dé ẹ̀gbọ́n Samson àti Dayọ̀ àrídùnnú rẹ̀ ò ní dìbàjẹ́ lágbára Ọlọ́run ọba ayé ò ní jalè wọ́n pè wọ́n ni Ọlámídé aya Rasheed Kọ́láwọlé Táíwò ló ní máa kí yín gbèjègbèjọ ikú ìpẹta lójúràn ò ní kú rèwerèwe àìsàn onífilé ẹ̀ ṣe bùgbé ọdọọdún ni láǹso lógúnlógún ọdọọdún ni kàn ń so lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdọọdún ni pèrègùn dẹ́gbà ọ̀já kẹ́ ẹ̀ fọwọ́ pawú fèrègì jòbì tuẹ̀tuẹ̀ Àtinúkẹ́ Esther ọmọ Balógun ìgbà